lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. Mo rí fídíò yìí tá ti ń sọ pé ẹnìkan ọ̀nà yàn kan ṣẹ́, ẹnìkan ọ̀nà yàn kan ṣẹ́, ẹnìkan ọ̀nà yàn kan ṣẹ́. Ẹnìkan gbèsè ẹnìkan kan ẹ̀bẹ̀ nìkan ló lóun pè mí, mi ò lè àtàkì irú ẹni tó rọ́ pè mí, mi ò gbé. Tẹ́ bá tiẹ̀ máa pè, tẹ́ bá tiẹ̀ ẹni tó wá pè mí gan, ó tí ì lè jáde. Ṣèbáàna lẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́rọ̀, ó ṣẹ̀ṣẹ̀ gbọ́rọ̀ lánàá, sọ̀rọ̀ pé mi ní ro làákàyè má kàn tán kámẹ́rà sójú máa sọ̀rọ̀ ni. So mi Obama ti ẹ̀ sí position ẹni tó lè dá sí tó wà nílẹ̀ yìí. So Labsu tẹ́ wá sọ pé wọn rán yàn ṣẹ́ yẹn, mo fẹ́ ẹjẹ́ ń sáré treat àárín yẹn mi ní pé rárá kí tó bọ́ sínú ibi tá ń lọ. Ẹ bá má sọ bẹ́ẹ̀. Ẹ wo àwọn tí wọ́n jẹ́ àwọn tó mọ bọ́rọ̀ yìí ṣe ń bọ̀ láti bẹ̀. Ẹ rí pé kálukú jókòó wọn kálukú fọwọ́ lẹ́rán ni. Àwọn èèyàn jókòó, àwọn èèyàn ń ronú ni. Ọ̀rọ̀ pé mo wà nù tó ń ṣàtọrọ jẹ kiri ni. Àwọn èèyàn ń ronú ni pé bí àwọn èèyàn ń ronú gan ni pé kí ló ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé yóò ní nǹkan kan máa ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ ń ṣe ìtìsọ́rù pé màá sì jáde màá wá sọ̀rọ̀ yẹn. Àwọn àfáàlì òye ni àwọn tán mọ bọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀ ni kí ló wá send nǹkan sí program sínú DM mi lánàá pé yes I'm still 100% with you. Kílẹ̀ mọ̀ tó ń lọ tẹ̀kàn bọ́ta tẹ̀kàn ṣe fídíò tó ń sọ̀rọ̀ ẹnìkan ṣe. Ìwọ máa sọ pé ẹnìkan ò rán ìwọ ń ṣẹ́. Labsu ti yẹ ni pé ẹnìkan ò rán ìwọ ń ṣẹ́. Ó sọ pé ẹnìkan ò rán ìwọ ń ṣẹ́. Ọmọ nǹkan kan, you don't know anything about tó wà nílẹ̀ yìí, but wọ́n mọ̀ pé ọkàn sáré fi mí trend ni. Sọ̀rọ̀ pé ayé iṣẹ́ mi látọdún tí mo ti bẹ̀rẹ̀ mi ò ṣe mo monetize page mi rí ni àbí mi mọ bá ṣe mi ò mọ ọ̀nà ẹjẹ́ monetize látọdún tí mo ti bẹ̀rẹ̀. Láàrín àfáàlù lillahi wal rasul torí pé mo ń ṣe tèmi gbogbo ibi tí mo yà sí gbogbo tọ́lọ̀ ni mo yà sí. Mo yà sọ́nà tó pọ̀ tá bá sọ. Mo yà sọ́nà tó pọ̀ ni. Mo mọ ibi tí wọ́n ti rán mi iṣẹ́. So Labsu yẹn ẹ kọ́kọ́ kó dànù. Mo mọ ibi tí wọ́n ti rán mi iṣẹ́. Mo mọ ibi tán ti rán mi iṣẹ́. Mo dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe. Mo mọ ibi tán ti rán mi iṣẹ́. So Labsu pé ẹnìkan ò rán ẹnìkan ránṣẹ́ yẹn ẹ bá má sọ̀rọ̀ Labsu yẹn. Mo mọ ibi tí wọ́n ti rán mi iṣẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ yìí tẹ́ rí tó ṣẹlẹ̀ yìí ó níbi tí ojútì rẹ̀ ó níbi tí ojútì rẹ̀ lọ. Wọ́n lè bọ́ta wọ́n lè gbé microphone pé ojú òtì àwọn o. Ṣé pé tí bá mọ́ ọmọ dání báyìí sìn mo mú ọmọ mi mo mọ́ ọmọ mi dání ẹnìkan wá mo fa ọmọ mi dání báyìí ẹnìkan wá múgi ó wá ń kógi mọ́ ọmọ yẹn lórí pa ó wá ń kógi mọ́ lórí mo wá sọ pé ojú òtì mi lójú tì ní ojú tì mi lójú tì ní wọ́n na ọmọ mọ́ mi lọ́wọ́ báyìí wọ́n na ọmọ mọ́ mi mo wá ní Ọlọ́run tí èmi kúkú kan náà Ọlọ́run tí èmi kan náà ìbọn mọ̀ mi náà ojú tì mi lójú tì ní torí tẹ́ bá gbọ́ pé ojú kí lójú tó wá tì mí mo mọ ibi tó jú tì yìí lọ mo mọ ibi tó lọ wọ́n lè bọ́ta kan lójú kan ní irọ́ mo mọ ibi tí ojú tì yẹn lọ. Ṣùgbọ́n tó jẹ́ kí bí n tó fi tabágbá tó fi tabá oko ni pé ọ̀nà tí mo tàwá sáà gbogbo ibi tí mo fi sí nígbà tí wọ́n rán mi iṣẹ́ yẹn ṣe mọ̀ kò sí tí nǹkan kan bá ti bá ibi ìpìlẹ̀ mi ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn kọ́ but tí n bá sọ̀rọ̀ yìí sìn ohun tán sọ yẹn àfi kí n clear àfi kí n sọ̀rọ̀ lé lórí pé ẹnìkan ò rẹ́ nìkan kan ṣẹ́ bọ́ta pé nìkan ò rán wọ́n ṣẹ́ mo sì fẹ́ràn àfáà ikú pọ̀ kọjá ń tẹ́ ṣe yẹn but mo mọ̀ pé ẹ̀kàn sáré fi wá crowd lórí social media ni ẹ̀kàn fi wá crowd ni but kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n rán èmi iṣẹ́ wọ́n rán mi níṣẹ́ mo dẹ̀ mọ̀ tí mò ń sọ wọ́n rán mi níṣẹ́
èmi ń gba script so má sọ fún mi pé wọ́n rán mi iṣẹ́ mo ń gba script ọ̀pọ̀ èèyàn tí èmi àti ẹjọ́ ta lónìí ṣé mi náà ṣọ́ṣẹ̀ mi ni ṣé mi náà ṣẹ̀ ni àpò èèyàn tó mú mi lọ́ta lónìí èmi kọ́ náà ṣẹ̀ script ni mo fi ń ṣiṣẹ́ I'm working with script ni go and deliver this ni so that wọ́n rán mi iṣẹ́ báwo wọ́n rán mi iṣẹ́ báwo ó wà ń bẹ̀ ń gbàtà mi ẹ jẹ́ kí n tẹ̀ kó lórí ti àfáà yẹn wọ́n rán mi iṣẹ́ káyì ẹ má sọ pé wọ́n rán mi iṣẹ́ but ó máa dùn in tó ṣẹlẹ̀ yẹn máa dùn yín mo dẹ̀ sá eré rẹ̀ mo sá eré kó má bàa dùn yín torí ẹ̀ mo fi sọ pé ẹ ṣàfarabalẹ̀ gbọ́ mi mo sá eré ẹ̀ náà pé torí mo wò pé ibi nìkan kan tó bá yẹ pé bẹ̀yẹn nìkan ni tìjú yẹn fẹ́ lọ ni kódà láàánú láwù báyìí tó bá yẹ pé bẹ̀yẹn ni tìjú yẹn nìkan fẹ́ lọ ni kódà mi ní sọ̀rọ̀ tó wáyé pé bẹ́ẹ̀ yẹn ní ìtìjú fẹ́ lọ ibi tá ti rán mi ń ṣẹ́ tó wáyé pé bẹ́ẹ̀ ní ìtìjú fẹ́ lọ ni mi ò tẹ̀ ní mind bọ̀ mo sá eré ẹ̀yìn tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ pé yé ìgáràkù yàbá tí kíní bá ṣẹlẹ̀ ó máa drag yín kíní máa fa gbogbo yín mọ́ra mo sá eré rẹ̀ màá dẹ̀ sọ ẹ lè mọ̀ torí mo wo fídíò àfàrọ̀ ìmíyà ó ní ṣé tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ síyàn ṣé ọ̀dọ̀ táyàn ló wáyé kéèyàn lọ sọ́dọ̀ táyàn ló wáyé yẹ kéèyàn lọ sọ́dọ̀ táyàn ló wáyé kéèyàn ti lọ béèrè ó mọ iye ọ̀rẹ́ tí mo pè tí mi ò rí tí wọ́n dá mi lóhùn ni máa lò làákàyè ẹ má wọ́ọ̀rì máa lò làákàyè tẹ́ ẹ máa sọ pé ẹ rí tọ́pọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi tẹ̀lé mi ẹ̀ máa lò fún yín. Jẹ́jẹ́ mo lè lo interest even without you coming out. Okay. Ẹ má ti jẹun bọ́ sí ọ̀rọ̀ comment so mo sá eré rẹ̀ màá dẹ̀ sọ so bóyá tí bá sọ̀rọ̀ yìí tán sìn bóyá ẹ lè understand bóyá ọmọ ìyá ó sáré rẹ̀ lóòótọ́ èmi àtọ̀gá mi tá a jọ daṣẹ́ pọ̀ nǹkan wà ń bẹ̀ ni mo dẹ̀ máa ń sọ fún yín tẹ́ bá rí ọ̀gá àtọmọṣẹ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ẹ má máa kì í ṣe pé gbogbo àwọn ọmọṣẹ́ yẹn ni wàhálà pé wọn dá nǹkan wà ń bẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé ẹran mi ń ṣẹ́ ni báwo ni màá ṣe wá máa rí lé màá máa rí nǹkan ọmọ èèyàn ní mi ìsáàn àlè ìsáàn màá so kò sọ́gbọ́n màá rí àti ṣé mo rí àti sí mọ́ríkàsì pé kò ṣe nǹkan fún mi ni ṣé mo rí àti sí Akégbà Gold pé kò ṣe nǹkan fún mi ni ṣé mo rí àti sí Kaola pé kò ṣe nǹkan fún mi ni ṣé mo rí àti sí Buhari ọmọ Musa fáwọn Buhari ọmọ Musa pé wọ́n rí àti sí mi ni gbogbo àwọn ibi tí mo yà sí ṣé mo rí àti sí Sheikh Al-Fulani pé kò ṣe nǹkan fún mi ṣé mo rí àti sí Baba Bariga pé kò ṣe nǹkan fún mi ni mo mọ ibi tí mo ti bá ń sọ̀rọ̀ mi ìdẹ̀ tó wá sórí social media mi ò sọ tí ò bá ṣe pé n tó ṣẹlẹ̀ yìí tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyẹn èèyàn ṣòwò nìyẹn kò dẹ̀ pé èèyàn lè ṣe business kéèyàn lose ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ̀yin businessman tẹ̀ ń ṣe business ṣẹ́yìn ò kí ń ṣe business kéèyàn lose ni mo ṣe business nìyẹn mo dẹ̀ rí pé yes mo lose ni so me I don't have to come to social media to come and tell you tí ò bá ṣe pé dragging tó dé yìí mo dẹ̀ kúrò ń bẹ̀ kó ń ṣe nǹkan tó le mo ṣe business nìyẹn kò ní mi ìdẹ̀ jẹ́ má dẹ̀ fún yín ní instance pé mo ṣe business ni account number Lukman Adébáyọ̀ torí àfà tó ní ẹnìkan ọ̀rẹ́ nìkan ṣe account number tí mo máa ń gbé sójú screen tẹ́ ń rí yẹn tẹ́ máa ń fi owó sí pé ọya ẹ sanwó ẹ ṣe gbá ẹ ṣàwó account number tẹ́ ń fi owó sí yẹn ọ̀gá mi ló ń rà láti SMS alert àwọn náà máa rà láti wọ́n máa wá sọ fún mi nínú studio ní pé tọ̀ iye báyìí wọlé o email mi ọlá pé èmi mo la account number yẹn account mo ti ń run nígbà tí mo wà travel ni account number yẹn àwọn ni wọ́n ń rí so ẹ̀dẹ̀ máa mo mọ nǹkan tí mo ń sọ àwọn náà ń rí so ẹ bá wò pé ọ̀rọ̀ yín ká mi lára o láti gbà bí mo bọ́lọ̀ ṣe ṣàtúnyà tèmi nìyẹn bọ́lọ̀ ṣe dá mi nìyẹn kò sí bí mo máa sọ̀rọ̀ kódà kí n máa sọ̀rọ̀ gẹ́gẹ́ gan àwọn náà ń rí ọlá pé èmi register email address mi pẹ̀lú ẹ̀ lèmi fi máa ń rí email alert ẹ̀dẹ̀ mọ̀gbà tí email alert máa ń dé so what are you telling me so tí n bá wá tẹ́yàn bá àìmọye jọ́ náà ibi tí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ mò ń lọ́jọ́ mẹ́rin ń bẹ̀ ìjọ́ mẹ́rin máa kúrò nílé mi gangan ní Thursday Friday Saturday Sunday ibẹ̀ ni mo máa wà ibẹ̀ ni mò ń wà ibi tí mo ti ń ṣibẹ̀ ibi tí mo ti gba iṣẹ́ ibẹ̀ ni mò ń wà ọjọ́ mẹ́rin ni mò ń lò ilé tèmi gangan ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí ọjọ́ mẹ́ta ni mò ń lò ọjọ́ mẹ́ta so ibi tí mo ti ń lo ọjọ́ mẹ́rin
mi ò sọ̀rọ̀ púpọ̀ ẹ má wọrí ẹ má àwọn ilé tí mò ń sọ yìí túláàsì ni ìgbà tí ẹ dẹ̀ wá ní ẹ̀sán gbéṣẹ́ rán èèyàn kan ni ẹnìkan ò rán èèyàn kan ṣe so mi ò fẹ́ lọ bẹ̀yẹn púpọ̀ ẹ má jẹ́ mi ò dẹ̀ láníyàn tí mo fẹ́ ṣe wà Ọlọ́run tó dá mi mọ̀ pé mi ò láníyàn tí mo fẹ́ ṣe so mo kàn fi ẹyọkan yẹn mo kàn release ẹyọkan yẹn ni pé ẹ lè mọ̀ àbí àtàwọn apàṣẹpọ̀ so àníyàn pé ọ̀gá mi ní láníyàn pé owó yẹn sódà mi ní lè máa ná kùnà irú mi ní lè máa ná kùnà báwo la ṣe wá ń ṣá ẹ wo ẹ jẹ́ kó lórí bẹ̀rẹ̀ jàre tí bá mi ò nítorí àwíjàre kí tọ́ wá tán lẹ́nu mi láyé but ẹ understand àwọn kan wà tán bá ní wọ́n ṣe nǹkan ẹ jókòó ni ẹ jókòó pé eléyìí èmi àtẹnujẹ ǹjẹ́ ò ní láti gbà ẹ máa tọ́jú tí mo ti wà lórí ẹ̀ ni owó tẹ̀ ń dárúkọ yìí ṣé wọ́n lówó mọ́kà ni mo wá gbà ni ṣá lówó umura ni mo wá gbà ni ṣá lówó pé ebi ń pa mí ni mo wá gbà ni. nbà má sọ̀rọ̀ lọ́bẹ̀ o ọ̀rọ̀ àfáàrọ̀ ìmẹ́yà ló tì mí lọ́bẹ̀ o mi ì dẹ̀ níjà pẹ̀lú yín mo torí mo mọ̀ pé kò yé yín ni èyí tí mo sọ yìí sẹ̀ kò sí ẹ̀yin náà ti rò lọ́kàn now ẹ jẹ́ kí n wá lọ inú ọ̀rọ̀ gangan ṣe wá rí nǹkan tó fa owó tẹ̀ ń dárúkọ yẹn ẹ jẹ́ kí n wá sọ fún yín wọ́n bọ̀. nǹkan tó wá fa ọ̀rọ̀ owó tẹ̀ ń sọ yìí bó ṣe ṣẹlẹ̀ ní ṣé mọ̀ ibi téèyàn wà tí ò bá ti sí mùsáádà tí ò bá ti sí ẹ̀dẹ̀ ti dáṣẹ́ pọ̀ rẹ́dì mo ń lọ òsì mo fẹ́ gbé olè sáré kúrò ó láwọn kankan tó máa ṣe gbogbo àwọn tí mo gbọ̀tá fún lónìí wọn ṣé wọ́n ṣáṣẹ́ mi ni script ni I'm working with script do this ni ṣé gbogbo ọlọ́tà mi ni gbogbo ọlọ́tà mi ni so ìgbà tí múṣkílà ìwádé ní tó dẹ̀ ṣẹlẹ̀ kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí gbàtọ́ ẹgbẹ́ bí tí mo wà I'm not ẹ̀yin kan nǹkan tẹ́yìn kan rí lórí mídíà yẹn kò rí bẹ́ẹ̀ yẹn it's not like that nǹkan tẹ́yìn ń wò lórí mídíà yẹn kò rí bẹ́ẹ̀ mi ìdẹ̀fẹ́ wá ẹ̀yin náà mọ̀ pé mi ò wá sọ́rí dragging yìí ló tì mí mi ò láníyàn pé mo fẹ́ sọ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ owó tẹ́ wá ń wì mo ṣe kíní online tá máa ń gbà yẹn because kò easy wàláì kò easy wàláì wà rabbil Kaaba mo fi Ọlọ́run tó dá mi ṣe it's not easy but mi ò wá ọ̀rọ̀ nù lé yẹn kò sí irọ́ mi wá sọ but kò easy la ilaha illallah mo rọ ọ̀rẹ́ mi Afa Ismail tó wọn náà ṣe fídíò Afa Ismail ẹ̀yẹ́ náà wá ṣe fídíò tó alhamdulilayi kò sọgbọ́n tó wáyé pé mi náà mo wà ní position tẹ́ wà ẹ sáà ní support ọmọ ọlọ́mọ fún bàbá tó bí so ẹ má wọrí mo fi o dà yín pọ̀ pẹ̀lú Ọlọ́run torí ẹ mọ̀ pé gbogbo tẹ́ ẹ sọ yẹn torí ẹ mo tó ń wo báyìí mo gbọ́dọ̀ pity yín láti ibi tá a ti ń bọ̀ I try tẹ́ ẹ bá ṣoore mi mọ̀ fún mi àyíká ṣe gbà tá a wà ní mísírọ̀ yẹn náà ó rẹ́ nì so ẹ fi yẹn lẹ̀ so ìdí tó fi fa pé téèyàn fi lè yá owó online nìyẹn o wọ́n ní mò ń try láti sọ fún yín o kẹ́ ẹ lè mọ ibi tó worst dé kẹ́ ẹ lè mọ ibi tó worst dé ni mo fi ń sọ eléyìí fún yín kẹ́ ẹ lè mọ ibi tó worst dé oh Allah akbar kẹ́ ẹ lè mọ ibi tó worst dé ni o ìyẹn tí wá ṣẹlẹ̀ mo dẹ̀ rí pé mo ní mo wá ìjọ yẹn mo nídìí owó yẹn 300,000 lówó yẹn 300,000 naira lówó yẹn so mo ti gba online mo ti fi a máa jẹ́ pé owó ọjọ́ kan ni mo ti ń lò ó nígbà tí a máa ṣá survive máa survive dọ̀rùrà tuntun bí wùlì mahzurat ṣé mi mọ̀ pé kò lọ kò bá ṣẹ̀ríà Islam lọ ni but ṣẹ̀ríà Islam tó bá débì kan tó rà tán bá nà bá sí ẹ létí báyìí tán bá ní ó yá ọtí ni máa mú tó bá mú tán bá pa ẹ́ dànù sàrà ló kú ẹ̀ wọ́n nà bá sí ẹ létí báyìí pé ó yá ọtí ni mú ní àkáfùláà mú kí ni mo mú so mọ̀ọ́mọ̀ ni inna Allaha tajawaza li an ummati al-khata'u wan-nisyan tá nàbì dárúkọ ńkọ́ kí ni kẹta Ọlọ́run ṣàmójúkò fáwọn ìjọ mi nǹkan bá gbàgbé àbí nǹkan ṣe mistake àbí tí wọ́n jẹ wọ́n ń pàṣẹ
so làlúrí ló mú mi débi yẹn mi ìrẹ̀lẹ̀ ẹ̀yin gbogbo ẹ̀yin tí mo dẹ̀ mọ̀ online ẹni tí mo bá ń dààmú láyé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fans tí mo mọ̀ bóyá America UK ẹni tí bá ń dààmú láyé nínú owó tí ò bá tú àṣírí mi Ọlọ́run ò ní bu àṣírí rẹ̀ mi ò níyàn lára mi I don't know how to request gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn èèyàn àwọn tó ń ṣe fún mi wẹ́rẹ́wẹ́rẹ́ gan wọ́n ń ṣe willingly tàbí ẹni tí ń bá rí pé òun ló fẹnu ara ẹ̀ sọ fún mi pé àfa ẹ máa béèrè ṣé tẹ́yìn bá ní kí n máa béèrè náà mi wá ní fi làákàyè sí nítorí owó yẹn nìyẹn ìjọ yẹn wà ní lẹ́dẹ̀mọ́ àwọn kìíní online something online stuff yìí èèyàn tó bá nítorí pé tèmi hàn síta ni ẹ mọ iye èèyàn tó ń ṣe ni lẹ́nu gbà tí ilé ìṣẹ̀lẹ̀ ṣe mi rè bí o rẹ́ni tó náà tó gan pè mí ìyẹn ò tiẹ̀ nítumọ̀ Ọlọ́run máa ń gbèsè ẹ̀dẹ̀ so mo máa ń lo kìíní yẹn láti fi gbéra pé mo ti da business yìí pọ̀ kò sí tí mo fẹ́ ṣe so mi ní dárúkọ torí àfa ọ̀rọ̀ yìí mi àtàní mi ò pé àwọn ẹni ó ṣe jọ́ta ẹni tó jọ́ta Markaz ẹni tó jọ́ta bàbá Lágége ni mo lọ bá bọ́ mi ò ní dárúkọ mi ò ní dárúkọ kí má torí pé kí n lè wá ìwíjàre wàláì mi ò ní dárúkọ ó fi Ọlọ́run ọba tó dá mi ò ní dárúkọ mo dẹ̀ pé ẹni àkọ́kọ́ màá kàn sọ tán fi máa mọ̀ pé ó dẹ̀ pè mí lóòótọ́ o nínú àwọn tó yẹ kí n pè náà ní tánjọ́ rẹ̀ mo ní tó bá dago méjì mo láṣírí mi lè tú sí everybody lọ́wọ́ o mo ní àṣírí mi lè tú sórí iṣẹ́ síta gbangba o ẹjọ́ mo ní ìṣòro 300,000 gbogbo àwọn tí mo pè yí wà láì kò sí ẹni tí mo sọrú ẹ̀rí fífún láyé gbogbo ẹ̀kọ́ ló lè wá online wá bẹ́ẹ̀gì ṣe rò pé easy ni kò máa easy àwọn tẹ́rí tó ń tan kámẹ́rà sójú bẹ́ẹ̀gì yẹn kò máa easy kódà bírù mi yìí tún wá online wá sọ fún yín torí ọ̀rọ̀ tẹ́jú tí mo sọ yìí ọ̀rọ̀ bí ọdún méjì ni o ọ̀rọ̀ 2 years ó ti lé lóṣù gan mi kan mọ iye oṣù tó wà lórí ẹ̀ ni kò máa rọrùn kí àtàn kámẹ́rà sójú báyìí pé ẹ ṣàánú mi tírú èmi yìí bá ṣe gan slap ló jẹ́ fún yín slap gan ló tún jẹ́ fún yín slap ló jẹ́ fún yín so ọ̀rọ̀ yìí òun sọ̀rọ̀ Markaz Golden Sun jazakumullahu khairan kì í sọ̀rọ̀ Markaz nǹkan ibi tí mo mọ ibi tí nǹkan lọ ọ̀rọ̀ tó dé yìí ò bá mi lójijì mo ti fi sọ́wọ́ èèyàn kan Nàìjíríà mo dẹ̀ fi sọ́wọ́ èèyàn kan diaspora mo kàn sọ fún wọn pé mi ìkàn mọ ọdún tọ́lọ́wọ́n á tú àṣírí yẹn ni kò ṣe tó níhùn Haji Ibrahim táwọn wà ní mi ní júwe wọn jù bẹ́ẹ̀ lọ Haji Ibrahim wà ní UK ọ̀rọ̀ tí mo ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó wà àwọn náà wọ́n involve ní wọ́n mọ̀ àkànjọ mọjọ́ àkànmọ̀ pé ní ló máa jẹ́ ni àkànmọ̀ pé ní ló máa jẹ́ ni mo sọ fẹ́ nìkan ní Nàìjíríà so mo dẹ̀ pé ní àkọ́kọ́ mo ní ẹ dákun àṣírí mi lè tú láàrin ìṣẹ́jú mélòó báyìí mo ní ẹ dákun mo nídìí 300 ni ṣẹ́mọ̀ kódà kẹ́ máa ní ẹ bá wo pé mi ò sọrú ẹ̀ rí ẹ bá wo pé mi ò sọrú ẹ̀ rí ẹ bá torí ìyẹn kẹ́ dáṣọrú mi kódà bó ṣe 20 ṣe bó máa dínkù nínú ẹ̀ ni wallahi but àwọn sọ wọn láwọn ṣe ṣèkó mọ tán ni ṣẹ́ẹ̀dẹ̀ mọ́ lóòótọ́ ẹ má jà tanra wa ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ náwó tán lè má wà financially okay ẹ mọ̀ pé ìnáwó ò easy ẹ gbàgbé so kò ẹ gbọ́rọ̀ Markaz kú ó kàn máa ta bá yín torí pé wọ́n mọ̀ wà pẹ̀lú yín ni ibi tó ń ṣẹlẹ̀ gangan ni ọ̀rọ̀ yóò kàn yín kò kàn yín kìí ṣe pé yín ni kìí ṣe pé yín àdójútì yẹn kò dọ́dọ̀ yín but kò sọ́gbọ́n ìbọn rí mi pẹ̀lú yín ṣèbẹ́ yẹn endorse tí mò ń ṣe tó bá endorse nǹkan téèyàn ń ṣe kò go against téèyàn ń ṣe nìyẹn ṣèbẹ́ rí ẹ̀yin náà wò pé iṣẹ́ dáadáa lọmọ yìí dẹ̀ gbé dání lẹ́yìn náà fi ń kún mi lọ́wọ́ ó ní kò kàn yín mo dẹ̀ wá pè wọ́n ìyẹn lọ bẹ́ yẹn mi ò rí ń bẹ̀ mo tún wo ẹnì kejì mo tún pẹ́ ẹnì kejì mo ní nǹkan báyìí mo ní nǹkan tí ò ṣe mí rí ṣe mí o ẹ dákun o báyìí tó má tún máa repeat ọ̀rọ̀ yẹn mọ́ báyìí o nǹkan táwọn sọ fún mi ní pé ẹ wo afá alárùkọ nígbà tẹ́ pè sí à ń yanjú ọ̀rọ̀ afá Yesa Alunaka lọ́wọ́ à ń yanjú ọ̀rọ̀ afá Yesa Alunaka lọ́wọ́ ni ọ̀rọ̀ yẹn là ń yanjú so in fact torí pé yín gan lẹ pè ní akálẹ̀ yín kọ́ lẹ pè ní mi ìfẹ́ mi ní gbé fóònù yẹn gan tẹ́lẹ̀ so ṣé máa sọ pé ká fi ọ̀rọ̀ ẹni tán yanjú lẹ̀ lóòótọ́ ṣé ká má parọ́ ṣé kí n sọ pé ká fi ọ̀rọ̀ ẹni tí wọ́n tán yanjú lẹ̀
torí àfa àrọ̀ yìí míyà tó ní ọ̀tọ̀ ọ̀dọ̀ta ni mo ti lọ gbowó ni mo ti lọ wá ràn lọ́wọ́ kì í dẹ̀ ṣowó oúnjẹ kì í ṣowó ilé kì í ṣowó mọ́tò kì í ṣowó ájì kì í ṣowó múra à ń sọ̀rọ̀ gbèsè ó tún wá ní gbèsè tó já sí pé ó ní nǹkan nú. so ìyẹn lọ bẹ́ẹ̀ mo kú òun bẹ́ẹ̀ yẹn náà ó tún pẹ́ ní kẹta mo tún pẹ́ ní kẹta ẹ máa gbọ́ gbà tí mo tún wá pẹ́ ní kẹta mo tún wá ṣàlàyé fẹ́ ní kẹta pé ní tí mi ò ṣe rí mo fẹ́ ṣe o mo ní gbèsè báyìí lọ́rùn o ó lè àṣírí mi ó lè gbàbẹ̀ tú o mo sọ ní àwọn wà ní ẹ má jẹ́ ń sọ yẹn kí n má torí mi ì fẹ́ kó rùn rárá àwọn ò sí around ni àwọn ò sí around ni tí mo dẹ̀ tún ń sọ mò ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣe pé mi ì dẹ̀ sọ orú ẹ̀ rí so ó kàn ó dọ̀nà mélòó ó dọ̀nà mẹ́ta ẹ wá máa wá gbọ́ ibi tí mo ti wá daṣẹ́ pọ̀ gangan kí n tó pe àwọn eléyìí ni mo ti kọ́kọ́ lọ ibi tí mo ti daṣẹ́ pọ̀ ibi tí mo ti wá daṣẹ́ pọ̀ wọ́n á lọ bá wọn bó ṣe rí mi toríjọ́ tí wọ́n rí mi yẹn ó yẹ kí n ti lọlé Monday ló bọ́ sí ó yẹ kí n ti lọlé ó wá di Monday bó ṣe rí mi báyìí ọ ìlọ ní mo níbẹ̀ ni àrùnbílà yẹn mo broke ní sa àwùsùbílà ẹ̀ ọ̀ sọ́rú eléyìí rí ọ̀ sọ́rú eléyìí rí ẹ̀yin tẹ́ wá rí pé mi ò sọ́rú wọ́n dẹ̀ bí mi pé mi ò sọ̀rọ̀ mo máa ṣàṣọ tí mo ń sọ yìí ṣèbí tó mú mi lọ ṣe owó àbí ṣé mi wá ní sọ̀rọ̀ ní ṣé máa kàn dákẹ́ ni máa ṣàṣọ̀rọ̀ máa ṣàṣọ̀rọ̀ mi kúkú bọ́ta wá sọ lánàá nǹkan kan ló gbà téèyàn wá ló máa tán drag mi ṣé mi wá ní sọ̀rọ̀ ni so wọn á lọ bá wọn ní èló lọ fẹ́ mo ní gbogbo iye tẹ́ bá fún mi ni wọ́n ti sọ lẹ́ẹ̀kejì mo ní kan sọ iye tó fẹ́ sọ bèrè irú ẹ̀rí ni mo ní àwọn ìpínlẹ̀ iye tẹ́ bá fún mi ni gbà tó délẹ̀ kẹta kan tó jájú mọ́ mi pé mo ní kan sọ tó fẹ́ sọrú ẹ̀rí ni ó dà tí n bá rí bí 50 èyí ó sàmọ capacity tí ẹni téèyàn ń bá ṣe èyí ó sàmọ nǹkan tó lè ṣe fún ẹ mo ní tí n bá rí bí 50 sà so èmi ti fàníyàn láníyàn sí pé ìgbà tí màá bá fi pé àwọn bíi sọ̀ǹgbè bíi mẹ́ta tí mo dárúkọ yìí bí kó má pé kọ́ so mo lè dárúkọ 50 wọn ni tó bá rí bíi 30 nǹkan ṣẹ́mọ̀ ṣébi tí mo wá fẹ́ ti tú àṣírí pé mo ní 300 rẹ̀ tó bá rí 30 nǹkan mo dẹ̀ ní alhamdulillah mo ní torí ẹ̀ náà mo fi sọ pé iye tẹ́ bá ní lágbára ni mo dẹ̀ sọ wọ́n dẹ̀ pé ẹnìkan pé àfáà kan pé kó mú ATM kódà ibi tán ṣe dáadáa déńjọ́ náà wọ́n jẹ́ kí ẹni tí wọ́n ẹni tán fún ní ATM yẹn wọ́n jẹ́ kó mọ wọ́n jẹ́ kó mọ ọ́n ní mo fẹ́ rán àfáà oníkùrá ní iṣẹ́ so 30,000 ló máa lọ yọ fún nínú ATM ṣáà kí mo ti rò páṣírí mi ti bò lọ́dọ̀ bàbá mi ṣáà kí mo ti rò páṣírí mi ti bò so mi ò tí gbogbo ìgbà tí mo gba owó yẹn kò tí lè tó 2 hours tí àfà tí kan nínú àwọn tájọ wà mẹ́ tó ti pè mí pé bàbá pè mí sìn pé ẹ broke pé àwọn kódà àwọn làwọn assist yín pẹ̀lú 30,000 ẹni pé àṣírí mi gan ti ń tú mo kọ́kọ́ ṣọ́ọ̀kì pé kò yẹ kó ti dé báyìí ṣebí bàbá mi ni yín kò yẹ kó tó rí báyìí so tí bá ń sọ̀rọ̀ kì í ṣe pé egbò ẹ̀yìn yẹn ibẹ̀ yẹn kọ́ mo wá gba 30 yẹn ṣe pé 30 yẹn ti wà lọ́wọ́ mi mo wá rọ́jú ẹnìkan wà nínú àwọn tí mo máa ń ṣe kíláàsì fún táwọn jẹ́ àfáà ní wọn Haji Ibrahim tí mo sọ yìí àfáà ní wọn so mo wá pe Haji Ibrahim mo ní Haji Ibrahim kódà tó rí pọ́n jẹ́ àfáà ni mo láwọn míì náà tán jẹ́ kínní ṣùgbọ́n nígbà mo bá ẹ̀kọ́ ọmọ kí wá lọ máa ní wọn lára ṣé torí kí n lè máa wá request owó ni mo fi ń bá wọn kọ́ ọmọ kí ó ní ẹlòmíì gan máa mọ́ ọmọ ẹ̀ lọ ni so ìyẹn wá kú ọbẹ̀ mo ti gbà yẹn mo wá pe Haji Ibrahim mo wá sọ fún Haji Ibrahim mo wá ní yé irú wàhálà wo lélẹ́yìí ó dẹ̀ bọ́ sásìkò tí owó pọ̀ lọ́wọ́ àwọn ṣùgbọ́n
àfọ òní kùránì tẹ́ fi sọrú ọ̀rọ̀ báyìí àfọ Ibrahim wá bá mi pe ẹnìkan ní àwọn náà máa gbọ́ mo ṣe ń sọ̀rọ̀ wọ́n lè wà ń bíṣẹ́ báyìí UK náà wọ́n bá mi pe ẹnìkan ní Nàìjíríà ẹ kàn sọ pé you don't need to go far ní mi ò go far bóyá ṣẹlẹ̀ náà ní ṣé kí n kàn dákẹ́ ni gbogbo ẹni tẹ́ ń pè mí lánàá ṣé mi ò ní sọ tó jẹ́ kí n lọ gba owó ni pàtà àyàn ni mo lọ gbowó lọ́dọ̀ ọ̀tá ká má jẹun ọ̀tá ọ̀rẹ́ mi ò ṣe bẹ màá gbà oúnjẹ ọ̀tá ilé ìgánsìn ọ̀tá gan kọ́ ló tú àṣírí mi àwọn tèmi kan àwọn tán jẹ́ mi ọ̀kọ́ mi ò sọ lórí mídíà máa ń sá sọ̀rọ̀ pé mi ì sí ń bí báyìí mọ́ o nígbà tí mi ò tí ò sí ẹ̀ka ń bẹ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣé màmá bú bàbá mi ni mo kàn ń sọ fún yín kẹ́ ẹ lè mọ̀dí tí mo fi lọ gba owó ni